Mo fẹ́ bẹ̀rẹ̀ chat pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá tó sọ pé kàkà kí ọmọ olóore jìn sí kòtò, mọ̀nàmọ́ná á ṣiṣẹ́ ìmọ́lẹ̀. Ṣé rí Ọlọ́run ọba àtorí ìkànṣe kan ni ilé ayé ṣe rí nìyẹn. Ọlọ́run ọba a ṣe kí ni àtorí ìkànṣe kan. Kéèyàn máa ṣe dáadáa ní ayé. Ṣé rí ọ̀rọ̀ Dorcas ó lọ fà ju gbogbo nǹkan táwa ń rí lọ. Ó lọ fà ju gbogbo nǹkan táwa ń rí lọ. I am not surprised that she is vindicated, honestly. Kò lè jìn sí kòtò, kò possible. I am not surprised because èmi ti wà ní position kan tó jẹ́ pé èmi náà ti drag ẹ̀ based on what everybody is saying. No checking, no kí n jókòó kí stabilize everything, kí n understand kí ló ṣẹlẹ̀, báwo ló ṣe dé position ẹ̀. But I have been in a position whereby this one sọ pé, eléyìí sọ pé, eléyìí sọ pé. Tẹ́ bá rí most of àwọn tó ń bàjà lẹ́nìí náà, wọ́n sọ pé wọ́n bà Dorcas jẹ́ fún wọn ni. Wọ́n bà ọmọbìnrin yẹn jẹ́ fún wọn. Àwọn náà dẹ̀ gbà without cross-checking pé ṣé lóòótọ́ ni? Ṣé lóòótọ́ ni? Ṣọ́mọ yìí ṣe kínní lóòótọ́? Màá gbé yín padà torí this is the point that we need to understand. Ṣé ti get it then? Ìyá àbèjì tó ṣaláìsí, wọ́n manipulate lórí social media yìí gan-an. Wọ́n manipulate lórí social media yìí gan-an. Ìyá àbèjì tó ṣaláìsí, Dorcas ò tí ì fojú kan báyìí rí. Ọlọ́run má jẹ́ aṣọ́re tó máa dìbì. Kò fojú ẹ̀ méjèèjì kan báyìí rí. But ó ń send owó, ó ń send oúnjẹ, ó ń send. Ṣé rí? Ó ń send owó, ó ń send oúnjẹ, ó ń send gbogbo nǹkan sí. A dẹ̀ ń rí evidence àti proof báyìí. Tó máa fi ṣe máa àpò rice 50 kg. Tó máa fi di oúnjẹ tó máa kún, tó máa só lẹ́nu oríṣiríṣi oúnjẹ. Wọ́n take care medical bills ẹ̀. Kò sí nǹkan kan tí ò kí ń ṣe fún ìyá àbèjì. Wọ́n fún ní owó, wọ́n fún lóríṣiríṣi nǹkan. Ṣé mọ̀ pé àwọn àìsàn kan ti wà tó jẹ́ pé tó bá ti lè pẹ́ lára èèyàn, títọ́jú bá wá dé late, ẹni yẹn lè má survive. But bí social media ṣe gbé torí pé wọ́n ń bá a jà. Bí social media people torí pé àwọn ti níjà ti tẹ́lẹ̀. Wọ́n ṣe gbé ní pé òun ló pa, òun ló lọ tó lọ pa tó lọ yín lọ́rùn. In fact, àwọn tó sọ dé to the point that ó lọ síbẹ̀, ó lọ fi ṣògùn owó. Wọ́n tún sọ to the point that ó lọ pa ìyá àbèjì kó lè kó àwọn ìbejì. Ṣé ọwọ́ Dorcas ni àwọn ìbejì wà lè jáde? Orí sometimes kì í lọ ọpọlọ. They manipulated back to back to back to back. Even I was manipulated, thinking that ìkà lọmọbìnrin ó dẹ̀ pa woman sọnù, ó dẹ̀ ṣe kinní kan. Especially àwọn mèsòrò sim. Àwọn tó jẹ́ pé ìgbà tí kí lorúkọ ẹ̀ ọmọbìnrin tó ní breast cancer. Àwọn gbowó, wọn ò kówó lẹ̀. Ọmọ yẹn fún ara ẹ̀ ló sọ kó tó kú pé wọn ò kówó lẹ̀. Dorcas ló ń fi owó ara tiẹ̀
ìyàtọ̀ tó wà ń bẹ nìyẹn, torí ẹ̀ mo ṣe kọ́kọ́ pòwe Yorùbá yẹn pé kàkà kí ọmọ olóore jìn sí kòtò, mọ̀nàmọ́ná á ṣiṣẹ́ ìmọ́lẹ̀. ẹ bá ń gbọ́ pé selflessness ọmọ Dorcas yẹn ni. mo tún wá sọ pé nǹkan tó wá jọ mí lójú tí mi fi lè fi ọ̀rọ̀ Dorcas ṣeré, nǹkan ẹyọ kan péré ni. nígbà tí gbogbo kinní yẹn ṣẹlẹ̀ as a human being, tó ti di ọ̀rọ̀ police station, ọ̀rọ̀ wanted, ọ̀rọ̀ kinní, tó bá jẹ́ èmi, tẹ bá rí kọ́bọ̀ lọ́wọ́ mi, èmi ni mò ń sọ yìí o, mi ò ní ṣe orí anybody mọ́, but she still continue. Ibi tẹ́ ti máa rí a true person yẹn, she never stopped. kò sọ pé oore lòun ṣe tó gbé òun débi tó fa gbogbo wàhálà ìfóun, ó sì ṣe kí ni, ó sì continue. nínú ọdún tá a wà yìí, ṣèbí June la ṣe wà, tẹ bá máa dúró oore tó ti ṣe láàrin January to June, pẹ̀lú bó ṣe ń castigate ẹ̀ tó, pẹ̀lú bó ṣe ń drag ẹ̀ tó, pẹ̀lú bí àwọn mọ̀mọ́, àwọn ewúrẹ́ bó ṣe gbógun tì í tó, tẹ bá máa dúró èèyàn tó tí Ọlọ́run ti gbára Dorcas pa lẹ́rìn, gbogbo àwọn tó ń sunkún tọ́lọ́run ti pa wọ́n lẹ́rìn, kò sọ pé pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn wọ́n dẹ̀ ṣe ń drag ẹ o, ó dẹ̀ ṣe ń ṣoore fáwọn èèyàn. kò sọ pé ṣe wọ́n drag mi ni, èmi náà ò ní ṣe fáwọn èèyàn, because that is normal human being. It's beyond human reasoning, because if it was me, I'm telling you what I will do. She still continues. ó wà lára nǹkan tí mo fi fall in love pẹ̀lú ẹ̀ gan-an, pé èèyàn lélẹ̀. ibi bíbá ìlà wa tó fẹ́ gbé ọ̀tá ẹ̀ ṣubú láìṣẹ̀ láìrò. mo máa ń sọ kinní kan fún yín pé táwọn èèyàn bá ti gang up against one person, tí gbogbo èèyàn mèsòrò ewúrẹ́ Amebo àtàwọn dàdá dídí tó kù, ẹ check very well, is the person the problem or those people are the problem? mo máa sọ pé tá bá gbà kan mú Dorcas wá lẹ́lẹ́ ni, àwọn tí Dorcas tí tọ́lọ́run gbọ́ àdúrà wọn látara Dorcas yẹn, ta ló fẹ́ ṣàánú wọn? ẹ̀dẹ̀jọ́ mọ̀ lórí social media pé kò sí anybody, nobody is coming to help anybody. I'm talking about the people back home tó jẹ́ pé 30,000, 50,000, 100,000, 500, 1 million empowerment Dorcas lásán 1 million naira, kéèyàn lè fi gba ṣọ́ọ̀bù, kéèyàn lè fi dá dúró. ẹlòmíì gan, nǹkan tá à ń sọ yìí, ẹlòmíì á ti parẹ́ ẹ̀ sọnù pé ibo lòun ti fẹ́, ẹlòmíì á ti ṣe kí ni, á ti parẹ́ ẹ̀ sọnù. nǹkan tẹ́mi ń sọ nìyẹn. Ohani, she's vindicated after all the back and forth and manipulation and labeling and burúkú ẹ̀jẹ̀. wọ́n ní she's vindicated. ẹjọ́ kí lẹ expect? Of course she will be. kì í ṣèkà, kì í ṣọ̀dájú, kò pààyàn, kò bá tèèyàn jẹ́, oore ló ń ṣe. Of course she will be vindicated. I'm not surprised. mo kà nǹkan lọ́dọ̀ aṣẹ́wó plug lẹ́nu, ó ní why are people quiet? àwọn tó fẹ́ bá ti Dorcas jẹ́, ìgbà tó ti gbọ́ pé wọ́n ti vindicate ẹ̀, kò sí any case against her mọ́ nílé ẹjọ́. wọ́n ti ṣèwádìí, wọ́n ti rí pé ọmọbìnrin, she's clean, she's not included, she did not buy anybody, she did not do everybody is now quiet. wọ́n ní ṣùgbọ́n tó bá jẹ́ pé it was the other way around, Amebo á ti kọ epistle by now. Amebo á ti kọ epistle. But everybody is quiet all of a sudden. ṣe máa ń sọ fún yín pé ẹ wo Ọlọ́run wà o, èèyàn tó bá sọ fún yín pé kò sí Ọlọ́run, ẹni yẹn parọ́ ni. ẹ jẹ́ n ka verse kan fún yín nínú ẹsẹ̀ Bíbélì, Psalm 34 verse 10.
wọ́n ní àwọn ọmọ kìnìún á sì máa ṣaláìní, ebi á sì máa pa wọ́n, ṣùgbọ́n àwọn tó gbẹ́kẹ̀lé Olúwa wọn ò ní ṣaláìní ohun tó dára. Because normally lójú tiwọn ṣe mọ̀ pé àwọn ṣe foundation empowerment torí pé wọ́n fẹ́ káyé mọ̀ ni. Dorcas ò bá wọn ṣe competition, àwọn ló ń compete pẹ̀lú ara wọn. Ìgbà tọ́rọ̀ ti mama sita ṣẹlẹ̀ even Lizzy gan fi Amebo ṣe yẹ̀yẹ́ pé Amebo ládùúrú gbogbo owó tó gbà, Lizzy tún gbé Amebo ó tún fi ń ṣe yẹ̀yẹ́. Ìjọ ẹ̀ mo tó mọ̀ pé Amebo is nobody. 1 million Amebo ò lè fún mama sita, ó kọ́kọ́ lọ gba donation 1 million. In a year Dorcas ò fún èèyàn rárá ní empowerment. A fún wọn nothing less between 7 to 10 million naira within a year, every year. Kò fún èèyàn tó fi 1 million ṣe empowerment. Èèyàn tó fi 1 million ṣe empowerment. 1 million naira. Amebo ò lè tọwọ́ bàpò kó fún mama sita ní 1 million. Ó sì kọ́kọ́ lọ gba donation ni. Psalm 34 verse 10 ó níbi tí mò ń lọ. Àwọn ọmọ kìnìún á sì máa ṣaláìní. Alámùbọ́, ìwọ lọmọ kìnìún tó mọ́ ṣaláìní. Ebi á sì mọ́ pa ẹ́. Ṣùgbọ́n àwọn tó gbẹ́kẹ̀lé Olúwa wọn ò ní ṣe aláìní ohun tó dára. Ẹ wo Dorcas, she never lack anything. Kó tó sọ pé ẹjọ́ a fẹ́ jẹ kinní kan, àwọn èèyàn ti rọ́ síbẹ̀ wọ́n ti fún. Ara nǹkan tó ń bí àwọn ìta àánú nìyẹn. Nígbà tó wà lóyún, gift, money, clothes, gift. Ìgbà tó bímọ tán, gift, money, clothes, gift. A fẹ́ ṣe destiny helper show, money. Kó tiẹ̀ tó sọ pé mommy just say kinní kan to give this person no, ẹ ṣe kinní kan. Ẹ kà síwájú. Ṣùgbọ́n àwọn tó gbẹ́kẹ̀lé Olúwa wọn ò ní ṣe aláìní ohun tó dára. Ẹsẹ̀ Bíbélì nìyẹn. Àwọn nǹkan táwọn èèyàn yìí rí nìyí tó fi ń gbógun ti Dorcas pé báwo ṣóun nìkan ni ó tó bẹ́ẹ̀ lọ. Amebo tó bá lè tọrọ 1 million naira, Dorcas dẹ̀ rí kó má tí sọ̀rọ̀ èèyàn ká sọ pé mo donate 5 million, mo donate 10 million, mo fún ẹ ní 1 million, mo ṣe kinní kan. Ó tó kẹ́ ẹ lára ẹ̀. Ẹ wo Momo ní dropshipping. Momo wá dẹni tí ò mọ̀ ṣe mọ́. Ó tó kẹ́ ẹ lára ẹ̀. Ó tó kẹ́ ẹ máa béèrè pé báwo ló ṣe ń ṣe. Nǹkan ẹyọ kan ni kò mú nǹkan kan mọ́ nǹkan. The more you give, the more you receive. If you give 1, you go receive 10. Bẹ́ẹ̀ni, if you use your heart to give, you will receive. That is just it. Ọ̀rọ̀ Dorcas ìjà tẹ̀ ń bàjẹ́. Ìjà ìlara kò tí ẹ̀ need. It's open. She's doing it openly. She's paying you people no attention. Wípé fẹ́ bá tiẹ̀ jẹ́. Nǹkan tó ń ṣe fáwọn èèyàn. Okay, èèyàn tó fẹ́ sanwó àwọn ọmọ school tó fún ní owó school fees. Èèyàn tí ò lóúnjẹ ńlé tó fún lówó oúnjẹ. Ṣé ẹlẹ́dàá àwọn people yẹn àtàwọn ọmọ wọ́n máa wò yín kẹ́ gbérú èèyàn bẹ́ẹ̀ yẹn ṣubú. This is just common sense. Ó kàn dùn mí pé Amebo àti Momo rí bẹ́ẹ̀ ṣe pa lọ́lọ́. Because lójú tí ó máa ṣubú kò lè ṣubú. Get it, just get it. Ẹ̀yin tẹ́ rò pé wà powerful lórí social media. Ẹ wo bẹ́ẹ̀ ṣe lulẹ̀ torí pé fẹ́ gbọ́mọdé ìṣubú. Yàtọ̀ sí pé there is a blessing látọ̀dọ̀ Ọlọ́run ọba. Àwọn orí àwọn èèyàn tọ́mọdé ń gbé dìde. Àwọn tó ń ronú, àwọn tí ò mọbi tó fẹ́ dá sí tó rò pé kò sí ràn lọ́wọ́. Have you joined that Destiny Helper show on TikTok?
Come and imagine what people are complaining of. Ẹlòmíì 50,000, 100,000, a problem o. Àwọn èèyàn wá ríyàn tó fi ẹ̀rín sínú ọ̀rọ̀ wọn, tó dá wọn lóhùn níbi tó ti rò ó pé kò síjọba, kò sẹ́bí, kò sára, kò síṣẹ́, kò sí nǹkan kan ní Naija. Ẹ ṣàmọ̀ bí Naija ṣe rí. Àwọn tó fẹ́ sanwó school ọmọ wọn, ẹlòmíì sì jówó last term kò tíì san, tábà sọ pé tẹ́ẹ̀mù ẹ̀. Àwọn ọmọdé tó ń sanwó school fees wọn, ẹlẹ́dàá tí wọ́n máa wò yín kẹ́ gbé ròyìn bẹ́yẹn ṣe. Kì í ṣe pé ogun ló ń ṣe, kì í ṣe pé kinní, ṣùgbọ́n bó ṣe ń ṣe, Ọlọ́run ò ní ṣe kíni, kò ní gbàgbé ẹ̀. Ó tó fi dá kéèyàn máa ṣe eré nìyẹn. Ẹ wá wo ọjọ́ òtí ni kéèsì tẹ́ fi ń búlì ẹ̀ Ọlọ́run, kéèsì tẹ́ fi ń búlì ẹ̀, ṣé Ọlọ́run ò tún ti pa yín lẹ́nu mọ́ ńsẹ̀? Dorcas is vindicated. Ẹ sọ pé kí Momo, màmá Ajóbíewé, tó bá ti bí ìyá láyà ẹ̀dá kó lọ Naija. Káwá wò bí àwọn máa vindicate Momo. Are you seeing the difference? This is a clear difference. Ẹ wo, sórí Dorcas ọmọ Adéyínká, bó ṣe ń ṣe ni kò ṣe máa ṣe. Nǹkan tó ń ṣe, ó tẹ́ Ọlọ́run lọ́rùn, ó tẹ́ ayé lọ́rùn. Bẹ́ẹ̀ ni. O ò lè ṣubú, wọn ò lè gbé ẹ ṣubú. Láíláí. That is why tó fi dàbẹ́ ni pé àwọn Ọlọ́run kọ̀ dé àìmọ̀ ṣe sí wọn. It's because they don't know how to give. They cannot do. Nǹkan tó ń ṣe ni pé what you are doing ó ń dùn wọ́n because they cannot do it. Ìgbà tó sọ fún Momo pé kó tiẹ̀ jẹ́ pé 1 million ló gbé fún Joko Sinẹ́, Momo sọ pé Joko kì í ṣọmọ ewé o, Joko kì í ṣọmọ ewé o, kí ló kàn wọ́n, òun ò ṣe kíní kan ṣe rí. Tí mo máa dẹ̀ máa fi gold ṣẹ̀mọye tó ń ta gold yìí, ṣẹ̀mọye tí mo ra mọ́tò ìlọ́dọ̀ Mercedes. Ọ̀rọ̀ òtítọ́ rẹ̀. Ọ̀rọ̀ òtítọ́ rẹ̀. It is well. Ẹ ṣáà jẹ́ a máa ṣe dáadáa. Torí ẹnìkan, torí ọ̀la ni.